Yoruba film Nollywood o èmi àti crack la bẹ̀rẹ̀ stunt pé èèyàn ń fo orí mọ́tò lórí motion èèyàn ń fo látòrí balcony like tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nínú movie bóyá action sequence kan èmi máa like àyà kó real. ẹ sì rí gbé wọnú eré Yorùbá. a gbé wọnú ẹ̀ òjijì làwọn ọlọ́pàá kan dé ni àwọn gbà ẹni sáà ṣe ṣe yín ìkan ti súnmọ́ mi ó ti kọ́ọ̀kì ìbọn ó ti kọ́ọ̀kì ẹ̀ báyìí ó ti gbé súnmọ́ mi báyìí. kí ló ṣẹlẹ̀. ẹ̀rù ti wà lára mi so mo ti ń gbọ̀n lẹ́nu who are you who are you kẹ́ níbi báyìí ìjọ ìmú sọ òyìnbó we are actors we are filming film. ètò wa wà ní ẹnu driver side ló bọ́lẹ̀ òun ló wá sọ fún yẹn pé liver na actor so bó ṣe wá sọ fún yẹn ẹ mọ̀ pé ọmọ àmọ̀ra wọn ẹ mọ̀ kí tí wọ́n máa mọ̀ra wọn so ó dà pé ó mọ ẹni yẹn pé sharp shooter ni ó lè ṣe nǹkan tí ò dáa bó ṣe sọ fún yẹn kò wo ẹni tó ń bá sọ̀rọ̀ o èmi náà ló ń pè then say you be ó fẹ́ confam ó tún sì ń wò mí kò ṣẹ́jú yẹn tí wàá tún sọ fún pé leave am no do anything leave am owó ló dájà àbúbì nǹkan tó dájà wọn lẹ̀ ẹ jẹ́ put ẹ báyìí juice ló dájà wọn lẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ understand ọ̀rọ̀ yẹn sí juice ẹ mọ̀ tó máa ní nǹkan kékeré ni ṣe get nǹkan tó jẹ́ pé normally láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ téèyàn lè mú ṣeré tó yẹ kán trash ẹ̀ kán move on but ṣe mọ̀ pé ibi tó bá ń dùn náà ni èṣù máa ń like kó sábà sí èṣù dúró sáàrin àwọn méjèèjì ìgbà yẹn love wà láàrin àwọn méjèèjì kò kí sá méjèèjì nìkan láàrin gbogbo wa oyin tẹjọ ń kóra yín kí nígbà náà kò sí ẹ lè mọ yàtọ̀ everybody ìfẹ́ yẹn wà gan tó jiná tó ìfẹ́ yẹn real nígbà tí mò ń sọ yìí. àìsàrájì ń kọ́ òun kọ́ àìsàrájì náà wà nínú táìmù yẹn lòun náà wá join wa ń gbà yẹn ṣe ti get so tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ gbogbo alájọ máa wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà bá ṣiṣẹ́ gbogbo alájọ máa wà ń bẹ̀ bá ṣe ń ṣe nìyẹn ìfẹ́ yẹn wà gan nígbà yẹn but ìjà wa dé lórí dòwe ìjà yẹn pọ̀ gan tó jẹ́ pé àǹtàlà níyàn wọ́n bá wọn dá sí wọ́n parí ìjà yẹn tí. ìjà láàrin tani àti tani. Austin àti ìtẹ̀lẹ̀ ìjà yẹn pọ̀ gan. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lètò ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń ṣe tí ọba aláwọ̀ àbẹ́ ní kí o máa jiná káwọn tí wọ́n wà nígboro lọ́hùn káwọn náà ń gbádùn ẹ̀ dáadáa àti wá lọ sí àárín gbogbo àwọn òṣèré tíátà níbi tí wọ́n ti ń ṣe tí ọba aláwọ̀ àbẹ́ ní kí àwọn náà kan máa rí ṣe tí wọ́n fi ń kọ́ alọ́kùnrin tó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ tí ó sì ń dùn dáadáa mọ́ aráàlú mọ́ àwa náà o mi wàá dó ní ibẹ̀ nìkan o a lọ sí ìpínlẹ̀ Kwara lọ́hùn nílẹ̀ Gbóònà níbi àti lọ mú ọ̀kan nínú àwọn ọmọ wa ẹ̀ẹ́kú o. ẹ ǹlẹ́. tẹ́wọ́ sọ pé Jeff Owelewa ti bo tó tiẹ̀ pé méjì. Owelewa pé méjì Owelewa ti Òmùaran náà ni tìsàlẹ̀ Gangu ní ìpínlẹ̀ Kwara State. ọmọ olómù apẹ̀rán. àwa lọmọ olómù apẹ̀rán ọlọ́rọ̀ agogo èrúkù mẹ́fà ọmọ ewúrẹ́ bá sọnù lómù ẹ má ì lọ wá ìran bàbá tiwa kì í ṣe gbéwúrẹ́ ọmọ tágùntàn bọ̀lọ̀jọ́ bá sọnù lómù ẹ má ì lọ wá torí bàbá tiwa kì í ṣe gbágùntàn àmọ́ tí ọmọge bọ̀lọ̀jọ́ tó bá fáìn tó rẹwà tó dàbí àǹtí pupa tó wà lẹ́yìn ìtàgé lọ́hùn tó bá wá sọnù ẹ má wà lọ sí anywhere ẹ má dẹ̀rùn ẹlẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ni kẹran wá torí ìran bàbá tiwa ní arọ́pọ́n lájomi toro ẹṣin àwa la fi irú wọn ṣe aya. àdúgbò Ọlọ́run Owelewa tí mo rí níjòkó yìí Jeff tó wà níkàlẹ̀ yìí bí ọmọ Ìgbò lẹ́sẹ̀ jọ bí ọmọ Ẹdó bí Ìgbò. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé mọ̀ pé láyé ìgbà àwọn bàbá wa yẹn tí ìkan lára wọn bá bímọ ó máa sọ wọn lórúkọ kan ó tó bá sọ ní Lukman so Owelewa yẹn ti dúró gẹ́gẹ́ bí orúkọ bàbẹ́ so tí àbúrò yẹn náà bá tún bímọ òun náà wá tún sọmọ ẹ̀ ní Lukman á tún ní Owelewa lẹ́yìn so ẹ kò máa rí pé Lukman yẹn ti ń tó bí
mẹ́fà lágbèrè tí wọn Kazeem pọ̀ dáadáa. so Rasheeda náà Owelewa ẹ máa rí Tajudeen Owelewa ẹ máa rí Razak Owelewa bíi Razak Owelewa tí mo mọ̀ nínú family wa ó tó 5 so mo wá wò pé ok mo ní láti jẹ́ kí ìyàtọ̀ àláwà torí kìkì ń jẹ́ ti bàbá tọmọ kó máa làálà mo ṣe fi ìyẹn sí torí pé orúkọ nǹkan tó bí orúkọ Jeff yẹn ó lọ fà gan torí kí n tó di òṣèré onítíátà mo ti ń kọrin àti kọrin for a long time láti 1990. fújì lẹkọ ni àbí hip hop. Hip hop ni ọ̀ṣà rí pé yọ̀ ó wà ń bẹ̀ láti 1994 ni àti wà lẹ́nu ẹ̀ so a ṣe yẹn títí a bọ́ sórí modeling pàtàkì modeling yẹn náà títí a bọ́ sórí presentation irú tẹ́ ń ṣe yìí ìyẹn ló bá pè ní VJ video jockey a ṣe yẹn náà gbà tó wá yá làbá bọ̀ sí agbami eré orí ìtàgé gan sinimá fíìmù so bó ṣe jẹ́ gangan. so Jeff ẹ̀kan mú wọlé náà ni. bẹ́ẹ̀ni ó ti wá dorúkọ gangan tẹ́wé bá ti pẹ́ lára ọṣẹ. ẹ̀ṣẹ́ Rasaki wa ni àbí Jimoh àbí Kazeem àbí Lukman ni. wà tábà wò dáadáa iṣẹ́ theatre àbí entertainment generally bó o lè ṣe wọnú ẹ̀ ṣé wọ́n ti ẹ̀ fọwọ́ sí torí nílẹ̀ ẹ̀gbọ́n náà tiwa àwọn ọmọ ń ṣòwò ni o ó yẹ bá aláàbá náà tó ń ṣe theatre náà. ẹ̀ǹgbọ́n táwa náà kéré inú òwò yẹn náà bí àwa náà sí ṣe mọ̀ pé tí ìgbóná bá tàṣò atarin tí ó bá tarin ata cement aṣa tàbí ilé màá àbíkó ta pákó so inú cement àti irin lọ bí àwa náà sí oúnjẹ látà lábàwọn bàbá wa ta títí ta fi dàgbà so ìgbà tí ìgbàlódé tí gbogbo ẹ̀ ṣe mo ṣe rí nìyẹn. nígbà tí wọ́n fẹ́ wọnú à ń ṣeré ṣé bàbá tiẹ̀ fọ́ sí ṣọ́ọ̀tì ẹ̀ gbà. àṣà ìgbà tó máa fi wọnú tíátà bàbá mi ti sick kò pẹ́ sẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣaláìsí so wọn rí lè mọ bí fíìmù yẹn ṣe lọ. bó ṣe lọ ọmọ ń kọ́ ṣé ọmọ fọwọ́ sí já. ṣé mo pé gẹ́gẹ́ bí abiyamọ àwọn obìnrin máa fẹ́ kí èèyàn lọ sí skul tí wọ́n bá ti wá lọ skul tán kó lọ ṣiṣẹ́ wọ́n máa ń believe pé iṣẹ́ tó máa ṣe yẹn gangan ni ló máa fi rí owó wọn kì í rí òṣèré eré orí ìtàgé bí iṣẹ́ kan tó ṣe kinní tó wọn kọ́kọ́ fọwọ́ sí látilẹ̀ ọmọ líle rẹ̀ lèmi wọ́n ti gé ti tèmi lọ mi gbọ́ pa iṣẹ́ entertainment yìí lèmi máa fi jẹ́ èèyàn so a lè lọ bí ọ̀sẹ̀ kan káde ká má mú owó wálé ìyá màmá ń pa òwe kan ẹ máa gbọ́ iṣẹ́ la rí àrówó kí wọ́n ti sọ ohun yẹn èmi ló ń bá wí so but àdúpẹ́ lé ní. kò lè kí n bí mi nínú tó ẹ̀ bá mi ní sùúrù. passion tí mo ti ní for entertainment láti 1994 ni kò kí n ṣe o ti pẹ́ orí film 2010 ni mo dé industry film so mo ti wà nínú entertainment saku yẹn láti. bí 6 years back kẹtọ wa mu ní. 1994 ni o kò ní 2004 bí 16 years ni. mo ti wà nínú wow 16 years. láti gbà táwọn JT Tom West tán ti ń rap kọ́lọ́n foríjì kọ́lọ́n fọ̀rùn kẹ́ láti gbà táwọn Ramsey Noah tán ti ń ṣe Grand Slam ní Sùúrùlérè ọmọ Mùṣín lèmi àtìgbà làwa ti ń lọ so mo máa ń sọ fáwọn èèyàn pé whatever tí èèyàn bá ń ṣe kó máa níran wípé àwọn ọmọ kékeré tó bá wà ní around yẹn whatever tẹ́ bá ń ṣe ó máa serve as inspiration fáwọn ọmọ yẹn torí ìgbà táwa náà wà ní bí àwòkọ́ṣe torí ìgbà táwa náà wà ní èjì kékeré táwọn Ramsey náà mo rántí yí ẹ̀ yẹn that was ending of 1994 tí Snoop Dogg kọrin kan what's my name Snoop Dogg àti aláṣẹ bẹ̀rẹ̀ eré yẹn so àwa lọ sí Grand Slam yẹn ní Sùúrùlérè mo wá ń rí àwọn Ramsey Noah mo rí àwọn JT Tom West mo rí gbogbo àwọn guys yẹn wọ́n pé báwo làwọn èèyàn ṣe dá báyìí gbogbo wọn ṣe ń ṣe tó ń comport ara wọn tó ń inspiration yẹn bígbà tí hip hop yẹn ó dàbí ẹ̀sìn ni lọ́dọ̀ tèmi hip hop ó dàbí ẹ̀sìn tí ẹ máa gbà tó máa wá jẹ́ lifestyle èèyàn téèyàn máa lò máa tẹ̀lé máa ṣe bẹ́ẹ̀ gbogbo ìṣesí ìsọ̀rọ̀ sí ìjẹun sí everything ẹ máa inspiration yẹn ló máa direct yín lọ síbi tí ẹ ń lọ tó fi di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe títí alhamdulilah shukran kẹsíra ká bá wo eré tí a sábà máa rí Jeff ọmọ Owelewa nínú ẹ̀ bí kẹ́ẹ̀ṣe ọmọ líle ẹ̀ṣẹ̀ ọmọ líle nínú ọmọ líle ni àbá ń fa ẹ̀ bí kẹ́ẹ̀ṣe kẹ́ẹ̀bẹ́ bá wá ṣe sí secret court bí olè bí ìpátá bí jàǹdùkú
àwọn tó kọ sóò náà dá yín lọ́bẹ̀ ni àbí kọ́tẹ́ yìí tẹ́ yàn tẹ́ fẹ́ ni. Báyìí ni story yẹn ṣe rí. Ẹ mọ̀ pé ká tó wọ industry yẹn mo sọ fún pé mo ti ń ṣe àwọn entertainment tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń model so time yẹn a máa ń dirun a fit ẹ mọ̀ pé kẹ́ tó lè model lè runway modeling ẹ máa ní láti fit ẹ máa jẹ́ tó ní gẹ̀ dáadáa ẹ gbọ́dọ̀ fine ẹ gbọ́dọ̀ so gbogbo pattern yẹn charisma yẹn la wá gbé wọ industry so it was easy fún àwọn producer tọ́mà ti ẹ mọ̀ èrè ní sí ni ìṣèlọ́jọ́ so báwo lè ní ṣe ga tó ó máa fit character by so then èmi náà personally mi kì í ṣe ẹni tó máa ń jókòó síbi kan I'm always on the upbeat mo máa ń ara mi ń balẹ̀ so ó normal fún irú àwọn characters bẹ́ẹ̀ láti máa wá sí iwájú mi ó wà natural. ṣé tí ẹ wá ṣèkó tó fẹ́ bu yín lọ́wọ́ rí pé èyí tí mo ṣe yìí bóyá ọmọ kan ti bẹ̀ sí ilé kíkà bóyá wá darapọ̀ mọ́ wa àbọ̀lọpàá owó olúkọ ẹni yìí ṣé iṣẹ́ ò lọ ń ṣe ṣé tiẹ̀ ó wáyé bẹ́ẹ̀ rí. yeah máa fún yín ní instances méjì bàtàwọ̀ industry kò sí nǹkan tó ń jẹ́ stunt àwa la bẹ̀rẹ̀ stunt èmi àti crack personally la bẹ̀rẹ̀ stunt pé èèyàn ń fò látòrí balcony kan bọ́ sílẹ̀ àwa la bẹ̀rẹ̀ ní industry kò sí there was nothing like that nínú Yorùbá industry kò sí àwa la máa ń fò látòrí balcony bọ́lẹ̀ la máa ń fò tí mọ́tò máa sáré bọ̀ báyìí ta máa fò mọ́tò yẹn kọjá báyìí lórí motion àwa la bẹ̀rẹ̀ then torí pé inspiration táwa derive we kind of tapped a lot of inspiration from Hollywood àwọn kì í èmi ò rí nǹkan méjì ju Hollywood bẹ̀rẹ̀ tí àwòkọ́ṣe so àwọn àwòkọ́ṣe yẹn la wò títí tó yẹ pé bàtà bẹ̀rẹ̀ stunt àwọn èèyàn máa ní àwọn guys ara wọn kì í balẹ̀ so it was over very fast fún wa láti tètè blow ní industry bàtà wọ industry 2010 bàtà wọn fi di 2011-12 mo ti ń rìn títí wọ́n ti ń pè mí it was so fast. táwọn ti ń da ẹ mọ̀ pé òṣèlú tí wọ́n ti ń pè mí America lọ lè pọ̀ bẹ́ẹ̀ alpha mo wá rántí ìṣẹ̀lẹ̀ kan lọ́jọ́ kan nìbàdàn ní roundabout ọjọ́ roundabout lálẹ́ lóru ọ̀rọ̀ tẹ́ sọ pé sáwọn ọlọ́pàá kìnnìkan máa fún ní instances méjì so lálẹ́ ijó yẹn lọ yaṣẹ́ Ṣàráfà Ọlábọ̀dé nìbàdàn àwa lọ ya club sí nǹkan àwa ń padà lọ sí area mọ́níyà a fẹ́ lọ sùn sótẹ́ẹ̀lì tí wọ́n gbà fún wa ń bẹ̀ àwa ń dúró de ìkan lára àwọn òṣèré wa girl kan àwa páàkì síbi ẹgbẹ́ roundabout ẹ mọ̀ pé roundabout ọjọ́ yẹn ibì kan lọ báyìí ìkan lọ báyìí. ìkọlọsọ́nà lọrin ìkọlọsọ́nà alọ́sọ́nà ṣẹ́yìn ìkọwọ́ olú Ìbàdàn padà ìkọwọ́sọ́nà Èkó. èyí tó lọ sínú Ìbàdàn padà yẹn bẹ̀lá páàkì sí lóru ní nǹkan bíi ó ti ń lọ sí bíi aago kan lóru àwa ń bẹ̀ mi àtọ̀rẹ́ mi kan òjijì làwọn ọlọ́pàá kan dé ni àwọn gbà ẹni SARS ṣì wà ń gbà yẹn wọ́n ṣe cross mọ́tò wa bá kàn bọ́lẹ̀ ni ìkan súnmọ́ mi débi pé gbogbo àti bọ́lẹ̀ o àti domi ìkan ti súnmọ́ mi ó ti kọ́ọ̀kì ìbọn ó ti kọ́ọ̀kì ẹ̀ báyìí ó ti gbé súnmọ́ mi báyìí. kí ló ṣẹlẹ̀. ẹ̀rù ti wà lára mi so mo ti ń gbọ̀n lẹ́nu who are you who are you kẹ́ níbi báyìí ìjọ ìmú sọ òyìnbó we are actors we are filming film orújọ ẹni mo sọ òyìnbó yẹn so bó ṣe wá gbé súnmọ́ mi yẹn àyà mi ti jágun ọkàn mi ti lọ torí gbà yẹn àwọn SARS yẹn wọ́n máa yìnbọn òru la wà òru ni everywhere ti dúdú lọ kò sí anybody anywhere. pé kí àwọn ènìyàn ṣe ń bí báyìí ọ̀pọ̀ yẹn ti kọ́ kí wọ́n ti súnmọ́ mi ó ti gbé súnmọ́ mi báyìí ètò wa wà ní ẹnu driver side ló bọ́lẹ̀ ìjọ yẹn ni mo mọ̀ pé tíyàn bá ti dolókìkì ìràwọ̀ ni bẹ́ẹ̀ tán náà yìí sìn bó ṣe flash látòkè yẹn bí gbà tí ẹ mọ̀ kí everywhere dúdú bọ̀bọ̀ yẹn bó ṣe rí mi láti ẹnu tó wà. Ọlọ́run ní kí illumination kó tàn sójú kóun rí yín. òun wá sọ fún yẹn pé liver na actor so bó ṣe wá sọ fún yẹn ẹ mọ̀ pé ọmọ àmọ̀ra wọn ẹ mọ̀ kí tí wọ́n máa mọ̀ra wọn so ó dà pé ó mọ ẹni yẹn pé sharp shooter ni ó lè ṣe nǹkan tí ò dáa bó ṣe sọ fún yẹn kò wo ẹni tó ń bá sọ̀rọ̀ o èmi náà ló ń pè then say you be ó fẹ́ confam ó tún sì ń wò mí kò ṣẹ́jú ìyẹn tí wàá tún sọ fún pé leave am no do anything leave am òrùtà sọ̀rọ̀ yìí so back to ọ̀rọ̀ tẹ́sán. ó ṣáà leave yín. ó leave wa o. gbogbo lára yín tẹ̀fi délé tẹ̀fi kó ń bá ara wa tutù ta fi dé hòtẹ́ẹ̀lì ta lọ sùn kò sẹ́ni tó sọ ha so ọpẹ́lọpẹ́ pé mo wà ní mọ́tò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi yẹn nǹkan bá ṣẹlẹ̀ lórúkọ yẹn so
àwọn instances bẹ́ẹ̀ bó ṣe máa ń wáyé nìyẹn. máa ń wáyé so kìíní yẹn ti máa ń gbà wá a lot of times ìjọ́ kan náà mo lọ ra táyà ńlá dípọ̀ bí tí mo wá dúró sí ẹ mọ̀ kí mo ní tattoo lára aṣọ tí mo wá wọ̀ yẹn ṣẹ́ẹ̀tì yẹn kékeré báyìí so tattoo mi hàn wọ́n ṣe àwọn SARS yìí náà wọ́n ṣe bọ́lẹ̀ báyìí gbágbágbá everywhere so face ó dá kíyàn ní kọ́ńdáyàn mọ̀ ó dá kíyàn lókìkí ọpẹ́lọpẹ́ pé wọ́n dá mi mọ́ ọjọ́ yẹn náà ni ọba kó gbogbo everybody tó wà bẹ́ẹ̀ yẹn jọ yẹn ni so kìíní yẹn máa ń da tí èèyàn bá ń ṣe iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí wọ́n máa ti ṣe dé level kan kí èèyàn máa gbàdúrà fún àlùbáríkà. kọ́lọ̀ ń báríkẹ̀ fún yàn tó ìran tí yọ̀wá káàkiri àgbáláyé a ní gbajúgbajà òṣèré tíátà náà ni àmútọ̀yìnwá wọ́n ti bẹ̀rẹ̀ báyìí mo sì mọ̀ pé àbádé tí ó lápẹ̀rẹ̀ nígbà tó wá rí báyìí lúùkù yín àti tẹ́ gbé sápá àti àtúntẹ́ ẹ̀dì òní ó fa tí ọlọ́pàá fi ń. yíyẹ wọn ló fa tí wọn fi ń cast wá sí àwọn action roles nígbà yẹn. then níta náà àwọn ọlọ́pàá máa ń fojú mi wò yín. no tọ́mà ti kọ́kọ́ àtàkì bẹ́ẹ̀ yẹn tọ́mà ti wá rí pé èmi ni wọ́n máa ń gbójú. èyí tá a rí lónìí ṣé ìmúra àfáà lélẹ́yìí ṣé torí àwẹ̀ ni àbí bó ni. irọ́ o ẹ mọ̀ pé tí ẹ̀dá bá ti ń dàgbà sí bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí náà ni ọgbọ́n ẹ̀ gbọ́dọ̀ máa lékàn sí so bá ṣe ń dàgbà sí lọ́wọ́ pé ó ní kankan ó láwọn kankan tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa jọ̀wọ́ ẹlẹ́ torí àwọn ọmọ àwa náà ti di family man àti láwọn ọmọ àti ní family so a lot of things a máa ṣe nígbà yẹn gbogbo gànàgànà a máa ṣe gbogbo ẹ ti wálẹ̀ so then jọ mẹ́ta yẹn àwọn yẹn máa ní rí nínú movies bíi ti tẹ́lẹ̀ kíníkan máa ní ok èmi personally mo take a sabbatical leave fúnra rà mi mo decide pé ok at this point mo need láti fi industry yẹn lẹ̀ díẹ̀ kí n yẹra díẹ̀ ìyẹn láti bí tí ẹ bá ti ní family then mo ti láwọn ọmọ mẹ́ta boys dẹ̀ ni wọ́n tí ẹ mọ̀ pé ṣé wa a lè lọ 1 week jù bẹ́ẹ̀ lọ gan àti lọ 1 month rí kí ẹ wá bímọ mẹ́ta lẹ̀ ọkùnrin kí n wá máa lọ 1 month kí n máa lọ 1 week ìgbà wo gangan ni mo fẹ́ mójútó ilé mo fẹ́ tọ́ àwọn ọmọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣé mọ̀ pé Yorùbá máa ń sọ pé ọmọ tá a bá kọ̀ tá ò tọ́ náà ní palàgbé tá a bá kọ́ tà ló máa gbélé tíyàn kọ́ tà ṣé bẹ́ẹ̀ náà ni bó ṣe rí gangan nìyẹn so mo rò pé at this point mo ní láti fún ara mi ni mo decide pé ok àwọn producers alpha ọmọ aníṣẹ́ pẹ̀lú wa mi ráyè. fún ayé ń kọ́ṣẹ́ lẹ̀. fún ara mi mo kọ́ṣẹ́ lẹ̀. ṣé wàá ní oníṣẹ́ mi ìṣolówó mi tẹ̀ ń ṣe ni. Yes ṣẹ́tìrì ló fi dá kí tí èèyàn bá wà whatever iṣẹ́ tẹ bá ń ṣe ẹ gbọ́dọ̀ máa build ara yín bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ bí báyìí as a presenter ẹ máa ní àwọn ọ̀dà ẹ mọ̀ kí ayé ti dáyé digital so a lot of things tíyàn lè ṣe online that you can make a lot of money with aside from pé bóyá ẹ jẹ́ presenter ní ibà so bá ṣe ń ṣiṣẹ́ acting yẹn náà gẹ́gẹ́ mo yẹ sọ èmi mò ń rap tẹ́lẹ̀ mò ń ṣe modeling tẹ́lẹ̀ mò ń ṣe presentation tẹ́lẹ̀ so mò ń ṣe a lot of things so ìgbà tí mo yẹra fún acting yẹn àwọn nǹkan tó kù tí mò ń ṣe tẹ́lẹ̀ yẹn ni mo fọ́ back sí so a bẹ̀rẹ̀ sí ni máa ṣe oríṣiríṣi content àti filming ọmọ ìyá ni gbogbo wọn ṣẹgẹ so àwọn other things yẹn la bẹ̀rẹ̀ sí ní ṣe táwọn ọdẹ ti ní YouTube títí wa ta ti ní Facebook page tó ti ń gba dọ́là so ṣẹlẹ̀ dáhùn sí ẹ̀sìn gba dọ́là lágbọ̀rọ̀ Ọlọ́run alihamudulilayi Ọlọ́run ṣe rẹ̀ Ọlọ́run fà bàríkà sí ẹni gbà kíní kan wà láàrin ìgboro tí ó mìlú títì nígbà kan láàrin ẹ̀yìn òṣèré tíátà àtàwọn mákẹ́tà tí wọ́n ń gbé iṣẹ́ ń jáde ó ní pẹ̀lú Ibrahim Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel Aisha Raji tatuniná tó fi lórí àwọn mákẹ́tà náà àwọn toymax Olasco ẹ̀wà jáde nígbà tẹ́ jáde nígbà náà lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ìfẹ́ dàbẹ̀ pé ẹ pọ̀n sẹ́yìn Austin Emmanuel pé tẹ́ gbogbo yẹn bá ti sọ pé òun ò bá Austin Emmanuel ṣe o kì í ṣe bíi ti Aisha Raji àti pé Ìtẹ̀lẹ̀ tá à ń sọ yìí ó ti ṣerú sí Austin Emmanuel ìrìbò rọ̀rọ̀ yìí ẹ bá yìnbọn náà ìdá rẹ dákun. ok kò kí n ṣe bó ṣe rí ilẹ̀ ṣe sọ yẹn ẹ jẹ́ kí n torí ẹnu ní pọ̀ náà la máa ti wọ́n. bẹ́ẹ̀ ni torí náà ṣe gbé wá kẹ́ wá sọ fún wa. ṣé ti rí ní àárín gbogbo wọn ilẹ̀kùn ni mí mo rí lé mo róde because I was right there nígbà tí gbogbo everything ṣẹlẹ̀ first time tí máa meet Austin Emmanuel orí sẹ́ẹ̀tì Ìtẹ̀lẹ̀ the icon ni mo ti meet yẹ as at that time Ìtẹ̀lẹ̀ ti jẹ́ established film producer nínú industry ngbà yẹn táwọn yẹn ti mọ̀ dáadáa tó ti lẹ́nu because ìgbà tí mò ń sọ yìí ni ìgbà tó ti ṣe ẹkùn mẹ́ta
ẹkùn mẹ́ta ti fún tẹ́lẹ̀ ní level ìtẹ̀lẹ̀ ti di big boy time tí mò ń sọ yìí ìtẹ̀lẹ̀ ti di big boy ní industry so ọ̀dọ̀ tẹ́lẹ̀ yẹn ni mo ti meet Austin ni mo ti meet Babati náà ni mo ti meet a lot of people tàbí pé gbogbo wa àwa síbẹ̀ wà hustle ẹ̀gbọ́n àwa síbẹ̀ wà hustle ìtẹ̀lẹ̀ ti di big producer as at that time ṣe ti get so ẹ̀yìn ìgbà yẹn ìtẹ̀lẹ̀ dẹ̀ jẹ́ èèyàn kan jẹ́ pé ó máa help ó kóyàn mọ̀ra gan torí normally set ni wá ṣe ti get sàwáwù ni wá but kẹ́ tó lè rí ọkùnrin ẹgbẹ́ èèyàn tó máa sọ rárá fún yàn ṣe mọ̀ pa kọ́ṣẹ́ ni so orí set yẹn àwọn boys tẹ máa bá ń bẹ̀ wọ́n máa pọ̀ gan torí ó ready láti accommodate enough people láti help wọn so gbà tó wá yá Austin náà gbéra Austin bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn fíìmù Mr West Mr White agbára oríṣiríṣi àwọn fíìmù yẹn bàtú wọ́n ṣe àwọn fíìmù yẹn òun náà wá ti lẹ́nu bọ́n torí ìrẹ́pọ̀ tó wà láàrin ìgbà yẹn love wà láàrin àwọn méjèèjì kò kí sá méjèèjì nìkan láàrin gbogbo wa oyin tẹjọ ń kóra yín gbogbo wa náà kò sí ẹ lè mọ yàtọ̀ everybody ìfẹ́ yẹn wà gan tó jiná tó ìfẹ́ yẹn real nígbà tí mò ń sọ yìí so ìgbà Austin náà wá gbéra tó náà ti wá di big producer so us àti tẹ́lẹ̀ àti everybody gbogbo àná la máa jọ ń ṣe pẹ̀lú Austin náà ṣàtìrí bí trajectory yẹn ṣe wá bó ṣe wá ìfẹ́ wà àìsàrájí ń kọ́ òun kọ́ àìsàrájí náà wà nínú time yẹn lòun náà wá join ìwà ń gbà yẹn ṣe ti get so tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ gbogbo alájọ máa wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà bá ṣiṣẹ́ gbogbo alájọ máa wà ń bẹ̀ bá ṣe ń ṣe nìyẹn ìfẹ́ yẹn wà gan nígbà yẹn but ìjà wá dé lórí dòwe ìjà yẹn pọ̀ gan tó jẹ́ pé àǹtàlà níyàn wọ́n bá wọn dá sí wọ́n parí ìjà yẹn tí. ìjà láàrin tani àti tani. Austin àti ìtẹ̀lẹ̀ ìjà yẹn pọ̀ gan àwọn pé ẹnìkan ní Murphy ní àgbàdo ẹnìyẹn èèyàn ńlá ní lágbàdo ó lẹ́nu gan òun náà tún bá wọn dá sí ó dàbí godfather wọn. owó ló dájà àbúbí. nǹkan tó dájà wọn lẹ̀ ẹjọ́ ẹ̀ pùtẹ́ báyìí juice ló dájà wọn lẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ understand ọ̀rọ̀ yẹn sí. juice ẹ mọ̀ tó máa ń ẹlẹ́rìí ra mọ́ mu àbò. juice yẹn kọ́ nǹkan tó dájà wọn lẹ̀ nǹkan kékeré ni ṣẹ́gẹ́t nǹkan tó jẹ́ pé normally láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ téèyàn lè mú ṣeré tó yẹ kán trash ẹ̀ kán move on but ṣé mọ̀ pé ibi tó bá ń dùn náà ni èṣù máa ń like kó sábà sí èṣù dúró sáàrin àwọn méjèèjì normally pa méjèèjì because tí Austin bá produce nígbà yẹn ìtẹ̀lẹ̀ ló máa handle everything láti òkè délẹ̀ bí artist ṣe máa do the set bí everything ṣe máa lọ títí dé last scene even táwa bá ti wá ṣiṣẹ́ táwa ti kó ra wa lọ ìtẹ̀lẹ̀ máa ń dúró kẹ́lẹ́ mọ́ bọ́n ṣe close bí ọmọ ìyá ni wọ́n títẹ̀lẹ̀ bá ṣẹ́jú báyìí Austin ti mọ̀ nǹkan tó mìn tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ tọ́sí náà bá ṣe báyìí ẹ ní gbọ́ pa ọ́ dẹ̀ communicate they were that close tó máa sọ fún mi lẹ́ni pé ìjà máa wáyé láàrin Austin Emmanuel àti tẹ́lẹ̀ máa jiyàn torí ọmọ ìyá ni wọ́n jọ ń gbé ládùúgbò àgbàdo náà lọ́jọ́ wa so bíjà yẹn ṣe wá délẹ̀ tí wọ́n parí ẹ̀ lọ́tún tó ń parí ẹ̀ lọ́sí kò yẹ ẹnì kọ̀ọ̀kan bíjà yẹn ṣe parí ìjà yẹn ó fọ̀n kan gan ó dá arúgúdúlẹ̀ gan kò wá kí n ṣe mọ̀ pé kò wá kí n ṣe láàárín àwọn méjèèjì nìkan ibi tí erin méjì bá ti ń jà koríko tó bá ń bẹ̀rẹ̀ náà ó affect a lot of people ó dẹ̀ cause break up láàárín gbogbo láàárín everybody so inú mi kàn máa ń jẹ́ nǹkan tó máa ń bà mí nínú jẹ́. ẹ wá sọ kí ní kọ́lẹ̀ kan ní stunt ìyẹn ká ṣe ká ara mi rí ní eré ká fò ká bẹ́ ká ṣe gbogbo ẹ̀ ẹ fẹ́ kẹ́ wò kán náà ẹ wo ilé ìwò náà ẹ wò ó ṣe rántí ẹ̀ dáadáa. mo rántí ẹ̀ dáadáa gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan nínú Yorùbá industry mo ṣe ń sọ officially èmi àti crack la bẹ̀rẹ̀ stunt Yorùbá film Nollywood o èmi àti crack la bẹ̀rẹ̀ stunt pé èèyàn ń fo orí mọ́tò lórí motion èèyàn ń fo látòrí balcony like tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nínú movie bóyá action sequence kan èmi máa like àyà kó real. ẹ sì rí gbé wọnú eré Yorùbá. a rí gbé wọnú ẹ̀ tó fi di pé lẹ́ni yìí ẹ máa rí pé
lẹ́yìn gbogbo time yẹn àwọn a lot of people náà ti ń ṣe the same thing fight sequence wọ́n ti ń ṣe stunt wọ́n ti ń ṣe kò kí n ṣe nǹkan tó easy torí mo ti ṣe stunt kan ní ọjọ́ kan tí wọ́n ní director ẹni fò láti orí balcony yẹn so mo wá fò bọ́lẹ̀ so mo ṣe wá land director ẹni wá ní DOP 2 wá ní okay second unit wá ní òun get shot yẹn dáadáa so mo láti tún ṣe mo ṣe lẹ́lẹ́kejì first unit ó náà wà okay pẹ̀lú shot yẹn mo ní láti tún ṣe again ẹlẹ́kẹta tí mo wá fẹ́ gorí balcony tí mo fẹ́ fò yẹn ọkàn mi ẹ mọ̀ pé stunt is your gut then is your instinct ẹ̀yìn àti instinct yẹn lè máa kọ́kọ́ bára ẹ sọ̀rọ̀ because normally tóyìnbó bá máa yà òyìnbó máa yà from chroma to life to chroma but ilé ìsìn à ń yà life nítorí à ní gbogbo àwọn facilities àwọn so nígbà yẹn so ẹlẹ́kẹta tí máa fò báyìí tí mo land báyìí ẹsẹ̀ mi yìí ó ṣe mo gbọ́ kẹ̀ mo ní níbo so stunt tẹ́ bá ti land get off your feet get your body off the ground ẹ máa roll so bí stunt ṣe bó ṣe rí nìyẹn. láti iléeṣẹ́ wa níbi aláṣẹ àti olùdarí wa arábìnrin Sọlá ọmọ akérédọ́yà àṣegún ní ká fi ilé ká fi kékeré ṣe tí ẹ bá dé bí o. ẹ ṣeun gan gbogbo ibi tí ẹ ti ń mú owó náà tẹ́ fi ń ṣe gbogbo ìpèsè àwọn gift yìí iná nìtàn lọ́wọ́ yín ọwọ́ yín nìkan sàlẹ̀ àpò iléeṣẹ́ tó ń ṣe gbogbo àti iléeṣẹ́ AK Media ní àti gbogbo àwọn tó wà ní agbátẹrù eré yìí iléeṣẹ́ yín ò ní jóná ẹ ṣeun gan Jeff Owelewa lórúkọ mi. tàbá tó pè yẹn tó wálé ẹ̀kan sí. Definitely anytime. adéhùn kazeem lórúkọ tèmi o ọmọ bàbá ní sàárẹ̀ olú ọmọ àjàlá ní ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjẹ́ adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkù ẹ mọ wò ẹ mọ like ẹ mọ subscribe ẹ mọ tẹ̀lé wa dáadáa ó dàbọ̀.